Orúkọ mi ni Ọlọ́runwà aya Bídèmí. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àárín gbùngbùn Ìbàràpá. Mo mọ̀ kí wá o, a kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Ìbùkúnolúwa John. Ìbílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mí sí. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì. Ètò kan eléyìí tá ti ń fọn rere náà ni akọni ìran ọmọ aládé. Kí ni akọni ìran ọmọ aládé? Ẹ jẹ́ ká ṣàtúpalẹ̀ rẹ̀ báyìí. Wíwá akọni nínú ìran ọmọ aládé. Tálákọ́ní ẹnikẹ́ni tó bá pegedé nínú àṣà Yorùbá, èdè Yorùbá, ọ̀rọ̀ Yorùbá àti ìṣe Yorùbá, irú wọn gangan là ń pè ní akọni nínú ìran ọmọ aládé. Ọ̀nà wo ńlá lè fi dá akọni nínú ìran ọmọ aládé mọ̀? Eléyìí gangan ló bí ètò eléyìí tó jẹ́ ìdíje akọni ìran ọmọ aládé. Báwo la ṣe ṣe? Àwọn ìwé àlẹ̀sóde wà. Ìwé wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tó jẹ́ akọni ìran ọmọ aládé. Lórí TikTok akọni ìran ọmọ aládé.